owó bàbá dámì owó gángan ìdòwò sàfihàn olóòtí fádọ nígbà bá fọlé tí kò sọ pé kò sọ náà bẹ́ẹ̀ ó ti tán o fẹ́ẹ́ ayé ń pè léèyàn kan owó gángan ní ìdílé bò ọba àdúgbò ni wọ́n ìwọ́n ló mú ìyá rẹ̀ bàbá àgbàlagbà owó bàbá owó gángan èèyàn mi sa wisdom tó kún gbogbo ọpọlọ láti yóò sọ náà bẹ́ẹ̀ kò sọ náà bẹ́ẹ̀ kò sí ìrànlọ́ bí you anybody mo ìwé mọ̀lú àwọn ọ̀tá ìlẹ́nu sáwọn tẹ̀mọ́ pínpín ẹ̀kún ọkọ̀ kírímínà ló kírímínálítì ìlànà ìmọ̀ tẹ́lẹ̀ tí ó ti yàn ẹkùjọ́ mẹ́ta ọlá àti ẹ̀ làwá fi ń mí gbòòrò ọlá àti ẹ̀ làwá fi ń mí lásìgbà tí mo ti gbé gbòòrò dání wọ́n tẹ̀ máa ń ṣe tèmi lọ́tọ̀ ní tèmi má débẹ̀ ọmọ ìgbòho ní o bí ẹ̀rọ bí ẹ̀rọ ẹ̀já fi yẹn ó tóbi débẹ̀ ìgbòho ọ̀sà èèyàn àròlé èèyàn adébásùtọ̀ ó ti pẹ́ gan ó pọ̀ ó ju owó lọ o ò lè débí o ó wẹ̀sẹ̀wẹ̀sẹ̀ ó dẹbujẹ ilà wà rà nígbà náà fẹ̀yìn látọ̀dọ̀ àròlé ìgbòho ọ̀sà èèyàn adébásùtọ̀ bàbá mi kò ní bàjẹ́ fún yín o ẹ̀yin lẹ́mọ̀ lékè o ẹ mọ̀ borí ọ̀tá yín o wàhálà tó ti ṣẹlẹ̀ lọ ẹ̀ní rírú ẹ̀mọ̀ ẹ̀ní rírú ẹ̀mọ̀ ẹ̀ní rírú ẹ̀mọ̀ inshallah kúdírá sílẹ̀ ẹ̀wà mọ̀ ga sí ni gígagí là bọ́jọ́ torí pé èmi ń jàǹfààní yín gan ẹ̀yin ò dẹ̀ mọ̀ àtìgbà tí mo ti sọ̀rọ̀ gbó mo ti di international kí wà mo tún fẹ́ dójú wà lọ ó sọ mí di international ní onígbà yẹn mo ṣe fídíò sí lọ 50 million mo lọ delete ẹ̀ pé kí ló dé sẹ́fẹ̀ ọmọ yín kéré àṣẹ blogger mi ti post yẹ ìwà rí ń gbòòrò mọ́ mo wá lọ sá pamọ́ kọ́ ti pọ̀ jù ìwọ ọmọ yìí ò bẹ̀rù orí ààrẹ ò ṣe kíní kan bọ̀ torí pé àwa kan láyà ṣùgbọ́n ọlá yẹn mo wá ń jẹ́ tòní ọlọ́run ìgbòho ẹni tẹ́ ẹni wọlé o ọ̀nà ó wọlá yí pé ògo yín ló ràn tèmi lọ́wọ́ tí mo fi di tí mo jù lónìí ẹni wọlé o mo wá ń rìn gbòòrò mò ń yẹn fanda ẹlòmíì gan ni fẹ́ ṣe wá ń kà láti ìlú òkè ń pè ọmọ ìgbòho torí ẹ̀ tá bá fẹ́ sọ̀rọ̀ mídíà gan á sọ̀sọ ni torí wọn ní àbígbò ní iná wọn jáde a máa ń sọ̀rọ̀ ọ̀sọ̀ gan torí ẹ̀ kò ń ṣe gbogbo ọ̀rọ̀ là ń dá sí mọ́ ìgbà kan táwọn wá ọkọ ni Ìgbòho ti fún wa lóko àwọn òsì wò kí kọluwò akàtà máa ṣẹ́wọ̀n mọ̀lú kọluwò tí a nìyẹn kò sójú rẹ̀ kọluwò transformer wàá múná kándù tó fáwọn èèyàn náà giant candle kò lè tán o ìwà tó tán ti ẹni kó mọ bó ṣe ń ṣe o iná tó ti tàn lára méjì òkú o àwọn èèyàn fẹ́ tanná tó pa iná tó dá kò ní kú sógun àtàyè nínú àwa. Inshallah àròlé ẹ ṣe o ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ Adébásùntọ̀ náà o Adébásùntọ̀ wọ́n pọ̀n mí gan o wọ́n pọ̀n mí gan tó bá ti rí nǹkan ní orí social media wọ́n ní mọ̀ síbẹ̀ ó yà lọ sí torí ẹ̀ náà làwọn náà ṣe rọ̀ Ìbàdàn àgbàgbẹ̀rẹ̀ o dádì mi ẹ ṣe gan o ẹ ṣe gan o ẹ ṣe gan o. tó ẹ kojúmọ́ ẹ̀yin ènìyàn wa káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà káàkiri ibùjókòó bíkíbi táwọn ọmọ Yorùbá bá fi ṣe ibùjókòó nínú àgbáyé lénìí a kí yín tológun a kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ àjíǹde ara ó máa jẹ gbogbo wa tó àwa náà ni o a tún ti dé bá a ṣe máa dé a kí Ọlọ́run Elédùmarè ọba ògóògó ọba àjíkí ọba àjíkí ọba Afẹ́nifẹ́re ọba àjùwàpẹ agbẹnimọdẹyìn afúnimọṣẹrẹgún ọba alógúnlọlá ní ìlẹyẹ ọgbàgbà tí gbára àdúgbò abágbògbò tí fi yọbẹ nọfìn ìbà mi ìbà àwọn ìyá mi òṣòròmọgà àwọn akáṣọ lérí mọrẹrù obìnrin bàbá mọtẹyàyà ìbà yín o gbaláàlú ògiri òkò ó dọwọ́ rẹ o mọjà ṣiṣẹ ilẹ̀ ọ̀gẹ́dẹ́ dọwọ́ rẹ mọjà sílẹ̀ tẹ mọjà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọjà gbọn ayé gbọn alẹsẹ mọjà jẹ sọfìn àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn ẹ mọjà bá wọn tẹ̀ ẹni tá a ṣẹ̀tà bẹ̀ tí ò nígbà Elédùmarè ó dọwọ́ rẹ lónìí mọjà bá rú wọn dàkà papọ̀ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó dọwọ́ rẹ o. lánàá a mú àwọn àlàyé ọ̀rọ̀ kan wá lórí ọ̀rọ̀
Aládò àti Funny Thinker. Tẹ́ bá wo fọ́nrán tẹ́ wò lọ níbi ìbẹ̀rẹ̀ fídíò yìí, ẹ rí pé mo mú ibi tí Aládò ti lọ padà bá olóyè Sunday Igboho nílé tó kí wọ́n ṣàwàdà, wọ́n dọ̀wẹ́kẹ̀. Ṣùgbọ́n ẹni bá mọ èèyàn rí dáadáa, ẹ rí lójú akọni olóyè Igboho, ẹ rí lójú wọn pé kíní yẹn ò tẹ́ wọn lọ́rùn dáadáa. Aládò a máa sọ̀rọ̀ púpọ̀, tó wá rí aláìsí pé òun ti sọ̀rọ̀ jù ló wà máa mú yàn wálẹ̀ díẹ̀. Ṣùgbọ́n mo kẹ́kọ̀ọ́ kan lára Aládò pẹ̀lú tó ṣe lánàá. Mo kẹ́kọ̀ọ́ kan lára rẹ̀. Nílé ayé, gbogbo ẹ̀dá tí ìbínú ìbá ti pẹ́ tí máa fi tán lára rẹ̀ kó mọ lọ́ra láti sọ̀rọ̀. Ẹ̀kọ́ kan tí mo kọ́ lára ẹnu. Tó o bá ń sọ̀rọ̀, o máa sọ̀rọ̀ jù. Ọlọ́run ní ká rẹ́ni tí ó dènà kúdè wá. Kọ́lọ́run ọba láàánú kó fàbò rẹ̀ bo ẹnìkọ̀ọ̀kan wa. Aládò, tó o bá ń bínú, má máa sọ̀rọ̀. Tínú rẹ̀ bá ń dùn náà, má máa sọ̀rọ̀. Torí ẹni tí máa ń sọ̀rọ̀ gan ni ọ́. Sọ̀rọ̀sọ̀rọ̀ gbọ́dọ̀ ṣọ́ra bí ọ̀rọ̀ sísọ. Olóyè náà ní tiwọn níbi ọ̀rọ̀ sísọ. Olúkálùkù wa ló ní. Kọ́lọ́run ọba láàánú kó ṣàánú wa, kó má jẹ́ ká tẹnu gbó bí ọwọ́. Òwúyẹ́, Yorùbá ní òwúyẹ́ àṣòro sọ bí ọ̀rọ̀. Nítorí ṣòro sọ láyé ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ kì í tán, ọ̀rọ̀ burú. Ọ̀rọ̀ la máa bá wa sọ sí gítígí ó dẹ̀ wọ́wé tí ó gbẹ. Ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ ẹ ṣe lásán, ọ̀rọ̀ wúwo ju òkúta lọ. Tí ẹ bá máa tán pè lọ́rọ̀, yóò ṣọ́ra sí níbi ọ̀rọ̀ sísọ. Ìdí nìyí tí mo tún fi rọ Aládò lẹ́ẹ̀kan sí pé lọ́ra láti máa fèsì sí nǹkan. Funny Thinker mọ tí ń ṣe. Òun fẹ́ gain followers ní gbogbo tọ́rí tó ń ṣe yẹn. Ó fẹ́ gain followers ní bí wọ́n ṣe ní stand nídìí ọ̀rọ̀ sísọ. Funny Thinker bí nǹkan ò tí ì ní. Òun sì ń because ibi tó bá ti fẹ́ dìde, ìtìlé wọn máa ń wà lára rẹ̀ tí máa já bọ́m̀bẹ̀ níbi ọ̀rọ̀ àsọjù. Ìtìlé wọn alẹ́lé, Èkìtì yóò ní alẹ́lé ń da Funny Thinker láàmú gan. Gbogbo tó yẹ kó ti gánú ayé ló ti jà. Ó sọ̀rọ̀ farawé bí wọ́n ṣe ń farawé. Ó tún sọ̀rọ̀, ó tún sọ̀rọ̀ sí ìyá Aládò. Gbogbo fọ́nrán yẹn là ń rí níbi ọ̀rọ̀ àsọjù. Téèyàn ò bá ti kọ̀ọ̀kan láìsọ, kò síbi tí ọ̀rọ̀ ní jàyà sí níjọ́ kan. Mo tún rọ olóyè Sunday Igboho lẹ́ẹ̀kan sí, èyí látún máa bẹ̀ pé kẹ́ fọwọ́ wọ́nú. Ẹ máa wòran àwọn ọmọ yín náà ni wọ́n, kò sí ní tẹ́ fẹ́ fi wọ́n ṣe. Dúkẹ́ máa wò wọ́n lọ pé tọ́ Ọlọ́run ti dá àwọn ilé ìsàgbàdà àmì náà. Bó ti rí nu bọ́ọ̀lù ọ̀ṣẹ̀ṣẹ̀ yìí náà wájú bàbá Bọ́lá Ahmed Tinubu nìyẹn. Ẹ̀yin náà ti sọ jù bẹ́ẹ̀ lọ. So gbogbo wa láti ṣẹ́ra wa one way or the other níbì kan rí. Bólóyè ṣe wa èmi náà ti sọ̀rọ̀ tó lóyè rí bí mo ṣe dúró yìí. Bọ́ǹgbà tí mo realize pé ìran mi lọkùnrin ń jà fún. Mi ò gbọ́dọ̀ sílẹ̀ tẹ́ lọ́jọ́ ń padà. Mo ṣẹ́rí padà, mo dẹ̀ fi gbogbo ohun tí mo ní mo fi ń jà fún lóyè. Bí ilé ayé ti rí nù. A máa ṣẹ́ra wa ṣùgbọ́n ẹja máa ní ẹ̀mí ìforíjìn. Òní ó jà lè tẹ̀síwájú nínú ìrìn àjò wa. Òní ó jà kẹsẹ̀járí, òní ó jà ṣàṣeyọrí mi gbogbo. Olóyè, mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí, ẹ fọwọ́ wọ́nú lórí àwọn ọmọ yìí, ẹ jọ̀ọ́. Ẹ fọwọ́ wọ́nú. Mo rí pé bẹ́ẹ̀ ṣe jókòó tí Aládò ń kí yẹn. Ẹ lè ti dáríjà Aládò lọ́kàn yín o, ṣùgbọ́n nǹkan kan bẹ lọ́kàn yín tẹ́ ẹ fẹ́ ṣe. Mo fẹ́ kẹ́ ẹ mú kó ń bẹ̀. Òkúròrò yìí kó yàn jọ o. Òkúròrò èèyàn kì í kó yàn jọ. Àdẹ gbọ́ nínú tán yín pé sòkúròrò rí. Ẹ jáfe rẹ̀ gbàgbé lórí ẹ̀. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ìtí mo mú wá sórí ètò lénìí. Nǹkan ńlá ni. Tó bá tẹ bá notice ọjọ́ Sunday tó relate mọ́ bí àṣà wa tàbí tá a bá fẹ́ correct impression kan la máa sábà ń ṣe níjọ́ Sunday. Àkín fi bẹ́ẹ̀ mú ọ̀rọ̀ òṣèlú wá. So ibẹ̀ làwọn á lọ lónìí. Ètò wa gangan la fẹ́ ṣe lénìí. Mo rí fọ́nrán kan tí sísítà wa kan tó wà lẹ́yìn ẹ̀yìn odi tí
tí wọ́n fi ṣọwọ́ sílé fọ́nrán yẹn tọ́lọ́n bá gbà wá láàyè pé ká rí display àárí ìṣẹ́jú kan display tọ́lọ́n bá gbà wá láàyè ká rí ṣe. sísítà wa yìí ẹ jẹ́ tí fi fọ́nrán yẹn hàn yín ná ká tún sọ̀rọ̀ lé lórí. Guardian of the North, Keeper of Earth, Keeper of the Crossroads, Keeper of the Keys, Mother of Witches. I call forth the Guardian of the Watchtower of the North, East, South, and West. Guardian of the North, Keeper of Earth, Keeper of the Crossroads, Keeper of the Keys, Mother of Witches. I call forth the Guardian of fídíò yẹn lẹ wo lọ yẹn wọ́n pè ní fídíò àwọn ìyá mi títí ìlú òyìnbó mi ò jiyàn pé kì í ṣe títí ìlú òyìnbó ni ṣùgbọ́n tí wọ́n ń pè ní ìyá mi ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ tí tọ̀dọ̀ wá ń bí ó yàtọ̀ sí lè tẹ̀ ń wò yẹn ṣùgbọ́n mo tún fẹ́ fi gbogbo àmì dá yín lójú wípé títọ̀hún yẹn náà ò rí bẹ́ẹ̀ ṣe ń wò ó kì í ṣe rárá náà fi máa ń ṣèpàdé èyí tí wọ́n ń pè ní àwọn ìyá mi irúmọlẹ̀ ni ó kọjá kì í ṣàlùjọ̀nú irúmọlẹ̀ ẹni tẹ́ ẹ bá rí tí wọ́n bá sọ pé ìyá ló dúró yìí tán bá fi hàn yín tẹ́yìn gangan fúnra ara yín bá rí ẹ̀ doubt ẹ̀ àṣírí lẹ gbọ́ lẹ́nu mi lénìí ìrírí lèmi fi ń sọ̀rọ̀ o ìrírí mi nínú ìrìn àjò ayé mo rí ìrírí gan nípa ẹ̀ gan torí ẹ̀ ní tí n bá ń sọ̀rọ̀ gbogbo ìgbà ẹ̀ rí pé mo ń kì wọ́n mo máa ń yà wọ́n sọ́tọ̀ orí kì wọ́n gan tí mo mọ̀ ó pọ̀ lọ jàrá àwọn àyè kan wà tí mo ti máa ń sẹ́nu kù nítorí àwọn kankan tá a gbọ́dọ̀ tó wí. ó láwọn àyè kan tá a bá ń kì wọ́n tá a bá bá débẹ̀ a gbọ́dọ̀ sẹ́nu kù nítorí àwọn kankan orí kì wọ́n lásán tá a bá fẹ́ pàṣẹ yóò tá a bá fẹ́ kó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ orí kì wọ́n lásán kì í tiẹ̀ kò nídìí pé tá a bá fẹ́ èmi tí mo dó ìdí máa fẹ́ kí nǹkan ó ṣẹlẹ̀ tí n bá pe orí kì wọ́n dáàyè kan tí n bá ní nǹkan báyìí ni mo fẹ́ kó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ mi ì fi yẹra mi o ìsìn ní kẹ́yìn èèyàn kẹ́ má dọ́gbọ́n ìyẹ̀wò lọ́dọ̀ mi ṣùgbọ́n ibi tí mo mọ̀ mo sọ lọ yẹn èmi ò ní kẹ́ ẹ gbàgbọ́ o èmi ìgbàdúrà kéèyàn ó gbà mí gbọ́ that is one thing about me ẹ lérí kí n máa bleed pé kẹ́lẹ́ bá gbà mí gbọ́ bọ̀ máa sọ kankan fún yín ní ìtẹ́ rí wọn ìpàdé ọlọ́mọ lé ni kì í ṣèpàdé àwọn ìyá mi kì í ṣe bó ti rí nù gbogbo ilé tẹ́ wo nú fíìmù yẹn ló jẹ́ kẹ́ máa wò ó fi jọ́ọ̀jì gbogbo tẹ́ ń rí yẹn àwọn gan nígbà tí mo gbọ́ conversation àwọn tẹ̀yìn ń wò yìí àwọn gan tó ń júbà àwọn ìyá mi ní ẹ lọ gbọ́ conversation wọn dáadáa ẹ rí i pé wọ́n ń júbà àwọn ìyá mi tó rẹ̀ ló fi hàn pé kì í ṣàwọn nu ẹ̀yin lẹ relate ẹ̀ mọ́bẹ̀ torí pé wọ́n wọṣọ dúdú kì í ṣàwọn tí n tán pè ní ìyá mi ìkan náà ni nínú ayé kò sí yàtọ̀ kò sí yàtọ̀ kò sí yàtọ̀ ìkan náà ni wọ́n nínú ayé bó tó ṣe bá yín lẹ́ẹ̀kan sí o mi ò tẹni tí sọ̀tàn yín o ṣùgbọ́n mi ò sì tẹni tí tàṣírí yín ṣùgbọ́n mo kàn fẹ́ káwọn èèyàn mọ bó ṣe rí yàtọ̀ sí bá ṣe ń wò ó ìtàn pè ní ìyá mi irúmọlẹ̀ ni kì í ṣe téèyàn máa ń fojú rí ẹran ara kọ́ ni wọ́n fẹ́ ń pàdé kì í ṣe ẹran ara mo ti sọ series ibi táwọn nǹkan wọ̀nyí ti relate mọ́ra wọn dáadáa nínú àwọn videos mi ẹni tó máa ń bá fídíò mi ní dáadáa mo sọ tán ìgbà tí bàbá tèmi tó wà kékeré tí wọ́n rí ẹyẹ kan tí ń bọ̀ láti ìlú kan tó balẹ̀ sádùúgbò kan tí bàbá mi wá mú eléyìí tó balẹ̀ yẹn tí wọ́n dìímú tí wọ́n mú lọ sí agboolé ibi tó ti fò wá tí ń fò lọ
wọ́n wá jù látọjú fèrèsé àwọn wíńdò onígun mẹ́rin kékeré tí wọ́n ṣe kólóbó jọ̀hún bàbá yẹn mọ̀ pé yàrá ìyá yẹn nìyẹn wọ́n dẹ̀ ṣí wọ́n dẹ̀ jù síbẹ̀ ẹnìkan bẹ̀rẹ̀ kọ́ṣà ló pé báwo bàbá ṣe mọ̀ pé ìyá yẹn ni ibi tẹ́ ti mọ̀ nù pé kì í ṣe ara la fi wọn dá wọn mọ̀ pé lágbájá làkàṣègbè ni àbí tàmẹ̀dù ó jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ sàn-án torí ẹ̀ ni mo ṣe máa ń sọ fáwọn èèyàn tá bá ní ọlọ́run bá ẹnìkan sọ̀rọ̀ lórí òkè kan irọ́ funfun gbogbo ẹ̀ àwọn tọ́lọ́run fi represent ara ẹ̀ lórílẹ̀ àlàyé àwọn ìyá mi ni ó fi wọ́n represent ara ẹ̀ lórílẹ̀ àlàyé ni ó kù sí wọ tó bá ní làákàyè lọ́wọ́ láti gbé pẹ̀lú wọn ìwọ tó bá ní ò lè rí gbé ọkàn máa jágbe má kèfèrí kiri ni àṣírí ayé kan nù mí lọ́gbọ̀gbọ̀ yẹn lénìí ṣùgbọ́n mo kàn fẹ́ clarify kankan ni pẹ̀lú ìgbàgbọ́ àwọn èèyàn nínú ayé pẹ̀lú bí nǹkan ti rí pẹ̀lú fídíò táwọn kì í ṣàwọn nù mo tó sọ lẹ́ẹ̀kan sí kì í ṣàwọn ni tí àwọn aráàlú yìí bá sọ fún mi pé àwọn ni pé wọ́n sọ dún alówó yìí mo kàn máa rẹ́rìn ni ṣe mọ̀ pé bíbá iná àwọn aráàlú láwọn olóògbò ni a ní àwọn Òṣùgbó a ní àwọn awópa awó pọ̀ lọ lóríṣiríṣi nílẹ̀ Yorùbá pẹpẹtẹ bá rí mi even nínú gbogbo àwọn tẹ́ wá ń wò yìí àwọn tá à ń dárúkọ yìí àwọn èèyàn believe àwọn táàsì lára wọn a máa ń believe wípé àwọn tí wọ́n ń sawo àjẹ́ ni wọ́n tó bá jóbìnrin mo ti rí àwọn àfihàn kan tá máa ń sùn ẹyẹ bàgẹ̀bàgẹ̀ wà lọ́mọ sọ àwọn ìyẹn olóbìnrin tó fi ẹ̀dán tó fi sáyà so ògbóni tó fi ẹ̀dán sáyà ó ti túbọ̀ sí pàjẹ́ ni àìsí gbogbo ẹnu sọ̀rọ̀ wọn torí ẹ̀ mo fi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ojú fídíò tá a ti wò ó ń fídíò lọ́pọ̀lọpọ̀ fi ń wo kòtò ọ̀run náà fi ń wo gbogbo ìrìn àjò àwọn ìyá mi kò dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ bá wọn fojú fíìmù wo mọ́ àwọn fíìmù fi tí wọ́n pawó ni wọn gbọ́dọ̀ mọ́ design kankan tí yóò mú ìbẹ̀rù dání wá sọ ọmọ pé ìyàwó tó dúró tì sọ ọmọ orí èèyàn tó jẹ́ ìyàwó rẹ tí wà tẹ́jọ́ jókòó tẹ́jọ́ ń jẹ tẹ́jọ́ ń mu sọ ọmọ ọ̀rẹ́ ẹ̀dá tó jẹ́ ìrírí ń bẹ o tí n bá tú ọ̀rọ̀ lẹ̀ lónìí kó àní parí ẹ̀ ẹ̀wọ̀n jẹ̀gbọ́n ti yà àní lè parí ẹ̀ pásítọ̀ kan ti pè mí láti Amẹ́ríkà tó pè rẹ̀ pásítọ̀ bàbá yẹn close gan máa ń sọ̀rọ̀ bàbá yẹn bá mi fa nígbà mo kàn ń rẹ́rìn ni mo rí i pé tí o ní tẹ́ ẹ bá ti miss kẹ́ tó kúrò Nàìjíríà ẹ ti miss ẹ̀ gbé nínú ọ̀nà Yorùbá tó bá jẹ́ ètò ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti miss tẹ́ ẹ mọ̀ kẹ́ tó kúrò lé ẹ lè mọ̀ mọ́ tẹ́ fi kú tó dẹ̀ ti wà ní Western world àwọn daṣọ bó gan bẹ̀ yẹn tó pé ẹ lérí wọ́n daṣọ bó gan o àṣírí mo gé fún yín lé nìyí ọ̀dọ̀ tí wọ́n torí pé economy wa balance ń jẹ́ ká máa mọ̀ because tá a bá ti lè ní problem díẹ̀ àti believe pé bẹ́ẹ̀ ni gbogbo problem yẹn ti wá ọ̀dọ̀ wọn ni so reason tó jẹ́ ká máa mọ̀ wọ́n nìyẹn àwọn ọlọ́dọ̀ wọn tí wọ́n ti stabilize economy wọn kò sí tó fẹ́ kan ọmọ ìlú kó mọ yọnu sí pé economy ìlú yìí ò dáa kò sí nǹkan tó kàn wọ́n wọ́n mọ̀ pé gbogbo ẹ̀tọ́ kò sí economy ṣe lè ní problem tó ní tó bá yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ṣe fara yóò ṣe kò dàbí bí tí gọ́ọ̀mẹ̀ntì mọ̀ sọ pé economy tí ò dáa ni ò já lè ṣe kíní so àmọ́ relate kò sí nígbà tí ìjọba bá ti fọkọ̀ ó di kára ló mọ tọ babaláwo lọ àbí kó tọ wòlíì lọ àbí kó tọ àfáà làbá dáhùn ṣe àbóníṣègùn bí ẹ bá yẹ gbéṣẹ́ ayé mẹ́wọ̀ mo tó ti ní promise and fail so ìgbà yẹn tó ìyá alágbájá ló wà ní ọ̀rọ̀ rẹ̀ ibi tá a ti mú àwọn èèyàn lájẹ́ nìyẹn mo sọ experience mi lórí òkè mo ti máa sọ fún yín pé mo ti ṣe wàhálà gan-an ayé yìí pẹ̀lú ìrìn àjò ayé ọ̀pọ̀lọpọ̀ ò ní believe pastor mi ò wòlíì mi ò lè dán tí mo ti dánwò wò mo ọdún kan mo ní crisis mo wá bẹ̀rẹ̀ sí ní ọ̀rẹ́ mi kan wá láti China wá sọ pé tọ́rọ̀ bá rí báyìí agbáwẹ̀ ni la bá sọra wa sínú biribiri èmi àti ẹ̀ níjọ́ kan ṣoṣo adẹ̀gun orí òkè méje nílẹ̀ Yorùbá orí òkè méje pẹ̀lú àwọn sáàmù kan tó kọjá rẹ̀ nígbà yẹn tá a máa ń kà tá a fi ja ogun yẹn lọ́dún tí mo sọ yìí 2015 lọ́dún tí mo sọ yìí kò ní jẹ́ ọdún tó pẹ́ tó jìnnà òkè méje lágùn mo gun òkè rí o mo gun
orí òkè Ìgèdè Èkìtì, mo gun orí òkè bàbá Òṣogbo yìí àti bàbá àbíyè lẹ́dẹ̀, mo gun tòṣogbo tó wà lọ́nà tá a bá ń lọ sí Ọ̀bà, mo gun yẹn gbàgbọ́ orúkọ tá à ń pè ti bẹ̀yẹn náà. Mo gun orí òkè kan ní Ìkòyí, mo tún gun orí òkè kan, orí òkè Ìrágbèjì, orí òkè Oníyọ̀, mo gun orí òkè Ìkìrun, mo gun ti CAC Pọ̀mọ́ Kérúbù, mo gun 7 níjọ́ kan ṣoṣo. Màá dẹ́ sọ̀kalẹ̀ tí máa ti gùn, ó ní sáàmù tí máa ké tí máa ti sọ̀kalẹ̀ padà, ó ní sáàmù tí máa ké wọ́n ṣe tún lọ gùn mí tí mo fi parí àwẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta fún ọjọ́ mẹ́ta. Ó dé stage kan wọ́n ń gbé mi àtọ̀rẹ́ mi ni, àwọn tó drive wa lọ tọ́ra òun ló ní mọ́tò tá a fi ja ìjà yẹn lọ́dún tá à ń sọ. Kẹ́lẹ́ mọ́ ìtúrú àwa yìí ti tara bọ̀ kó tó dé level tó délé nìyí. Torí ẹni téèyàn bá ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi wá kàn mọ́ yín mú kí lọ mọ̀. Ìwọ tó bá fèsì ọ̀nà kan ọ̀ tí ì dá nǹkan kan mọ́, orúkọ bá fèsì ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta. Ṣé mo ti sọ̀rọ̀ títí ìlànà mùsùlùmí fún yín rí tí mo tọ̀? Mi ò tí ì sọ fún yín rí, ìjọ́ tí n bá sọ bí ṣe sọ náà nì, mọ̀mí yìí ní sọ lónìí kẹ́lẹ́ mọ̀. Torí ìyẹn pọ̀ gan, ó pọ̀ gan, tíra tí mo mọ̀, àáfàá mi tí ń jókòó tí ń kọ́ ọmọ ń kéwò mọ́. Àṣírí tí mo fẹ́ sọ fún yín léde nìyẹn. Mi fi polówó ara mi o, mi sì ń dáyàn lóhùn, èmi dáyàn lóhùn o. Àfẹnitáànù rẹ bá ṣe mí pé àjẹ ìṣàánú ẹni yìí lọ́ọ̀rì mi tí ń jókòó tí pé jẹ́ kí n ṣe kíní kan fún ní ìráàyè sáàyè fún mi. Torí ìfẹ́ káwọn èèyàn máa pè mí bọ́, mo kàn fẹ́ ká kọ́ra wa lẹ́kọ̀ọ́. Àjẹ́ ò rí báwọn èèyàn ṣe máa ń rí, torí ẹ̀ tí wọn ò bá dẹ́rù bà yín ẹ̀ ní sáré. Òun ní ìṣòro tẹ́ ẹ ní nínú àwọn ẹ̀sìn gbogbo, even tó fi dọ́dọ̀ àwọn adáhùn sí. Mo jọ babaláwo sẹ́gbẹ̀ẹ́, babaláwo tí ń sòótọ́, mo jọ wọ́n sẹ́yìn lédè babaláwo kó dífá láyé kó wá máa sọ fún mi pé kòkòrò tí ń jẹ̀gbá ìdí ìgbà ló wà. Kò sí babaláwo tí máa ń sọrú ẹ̀, kò sí babaláwo tí máa ń sọrú ẹ̀. Mo ti rìn káàkiri, so gbogbo nǹkan wọ̀nyí ló ní bó ṣe rí, ó yàtọ̀ síra wọn. Ẹ má jà fi tí ò bá jọra wọn wéra wọn. Kì í gbogbo lè tí ó yẹ àti nǹkan tí ẹ ti display yẹn kì í ṣàjẹ́ ni o. Ẹ lọ wò dáadáa, àwọn ìyẹn gan júbà àwọn ìyá mi níbi tí wọ́n ti sọ̀rọ̀. Mo gbogbo conversation wọn ni mo listen sí, wọ́n júbà àwọn ìyá mi ni. Ìtàn pè ní ìyá mi complex kọjá ntẹ́nìkan lè dá jókòó tí ó sọ pé òun mọ̀. Mọ́ bẹ́ẹ̀lì kan ti yanjọ́ kan, ó ní wọn máa fún yàn lájẹ mọ́ wọn yìí fún yàn. Kò sí lábẹ́ ọ̀run tó ti fún yàn lájẹ pé wọ́n kàn máa activate ẹ̀ fáwọn èèyàn tó bá ti ní lára. Àtọ̀run làwọn èèyàn ti máa mú kíní yẹn wálé ayé. Ẹni bá dẹ̀ mú okun rẹ̀ wáyé yóò ti ní age tí kíní yẹn gbọ́dọ̀ wà activated. Àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ nípa ẹ̀ complex gan, torí ẹ̀ ní káwọn èèyàn máa dààmú nínú ayé. Nǹkan tí ó yẹ káwọn èèyàn jìyà lé lórí wọn dẹ̀ máa jẹ̀yà rẹ̀ nítorí ìdẹ́rùbà. Ẹni tí ń dẹ́rùbà yóò mọ̀, ìwọ tó ń dẹ́rùbà náà ọ̀ mọ̀. Ìtànpẹ̀ ní àjẹ́ kì í ṣe nǹkan tí ọ lè identify ẹ̀ pé ò ní ń bọ̀ yìí. Tí mo wá fẹ́ fàyọ pẹ̀lú òkè tí mo ní mo gùn, àwa dé orí òkè eléyìí tí mo wà lọ́nà Òṣogbo sọ́nà Ọ̀bà. Mo rántí ọdún náà vividly. Àwa dórí àpáta lálẹ́, ibẹ̀ láhẹ́ ní gbogbo ìrìnàjò wá sí, torí Òṣogbo la máa sùn. Abádé orí òkè yẹn, ó ní inú igbó kan aginjù náà ń pè tá a ti máa ń gbàdúrà. Ló bá ní ká lọ bẹ̀ ká lọ hẹ́ndì prayer yìí sínú aginjù. Abádé inú aginjù, abágbà yẹn àgbàlagbà kan bẹ̀. Kété ọ̀rẹ́ mi ti ní ròkúrò pé àwọn ti lé àwọn lọ́wọ́ àwọn débi. But mind mi ń sọ fún mi pé wrong person ní múlájẹ́. Nítorí pé nígbà tí ìyá yẹn ó tú gbogbo aṣọ rẹ̀ tó kó dání, picture àwọn ọmọ rẹ̀ látòrí àkọ́bí délé tó gbígbẹ̀yìn ló kó bóde. Ìyá yẹn wá ń fi òkúta akọ fi ń kàn wọ́n lórí báyìí, ní wọ́n ń ṣàdúrà sí pé orí yín ò gbọ́dọ̀ gbàbọ̀dè mọ́, orí yín ò gbọ́dọ̀ gbàbọ̀dè mọ́. Ó ń fi òkúta akọ fi ń kan orí picture ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan, orí yín ò gbọ́dọ̀ gbàbọ̀dè mọ́. Gbogbo ẹnikẹ́ni tí máa ń fọmọ́ dààmú òun kó lu aláàánú kó gbé òun lékè wọn. Ó ń ṣe àdúrà yẹn kíkankíkan, omi wọn ń bọ́ lójú ìyá yẹn ń ké pé bó ṣe dàgbà tó ìkó mọ́ tí ìmọ̀ jọrọ̀ ọmọ. Mo gbọ́ conversation ìyá yẹn pẹ̀lú Elédùmarè. Mo wá jókòó, mo wá pe ọ̀rẹ́ mi, mo ní wá, mo ní tí èèyàn bá tó bá bárù ìyá ìpàdé
lágbolé yín kí lorúkọ tó mọ̀ pé ó lájẹ́. I swear to God Almighty kò parọ́. Ó ní sọ mọ̀ pé nípa ṣe wọbí lẹ́ẹ̀kan èrò ọkàn ni pé wọ́n ti wá òun débi àwọn ará agbolé àwọn ló wà òun débi. Mo wá rẹ́rìn-ín mo wá ní kó ká lọ wò ó má jẹ́ ń sọ fún ọ àwọn àyànjú ìyá yẹn tí yẹn ti ń ṣàdúrà tí ìyá yẹn ké lọ́rẹ́ mi wá dúró ló wá ní mo ní kọ́lé mọ̀ ogun ló gbéyà ìgòrí òkè wá ogun sọ pé kò mú wọlé kankan lẹ́yìn fúnra rẹ̀ ni wọ́n ń dá ogun yẹn jà bóyá wọ́n ti gbowó lọ́wọ́ ẹ̀ ó sì rí pé àwọn ọmọ tó ń bí ogun ja àwọn ọmọ ló jẹ́ kí ìyá yẹn ó tètè darúgbó sára báyìí nígbà tí èèyàn bá rí nǹkan dáadáa jẹ bóun lójú èèyàn sí ní local guard bóun ni ò sí ní jọ àjẹ́ lágbolé bó ṣe rí lọ́pọ̀lọpọ̀ agbolé lọ́nu tẹ́ ti sáfẹ́ tí ò yẹ kẹ́ ẹ sá fún ẹlòmíín ní ìdí àánú látọ̀dọ̀ yín bíi 3,000 tí ó fi yanjú ìgbésí ayé rẹ̀ ẹ nífẹ̀ẹ́ fún ẹ máa rò pé àjẹ́ ni tí n bá fi lè fún yóò lọ lówó mi against mi owó yẹn dẹ̀ lágbẹ́kẹ̀lé rẹ̀ lé ayé rẹ̀ táyé rẹ̀ ó fi wá bàjẹ́ tí ò fi ní nítumọ̀ mọ́ wá ohun tí wọ́n ṣe fi kọ̀m̀pìà ohun tí ò ní nǹkan kan tó jẹ́ pé inú rẹ̀ mọ́ ọlọ́run rẹ̀ ní lé kiri tí wọ́n ti kọlù pẹ̀lú èrò ìbẹ̀rù táwọn kan ti kírètì sí ọlọ́kàn pé òun ni àjẹ́ lẹ́yìn nítorí pé ó look agad ẹ̀tẹ́ ìjọ tó wà tipẹ́tipẹ́ tí ò pa ọ́ ní kékeré tó wáyé nígbà tó ti dàgbà tó ti tójú bọ́ ìgbà náà ní ìṣẹ̀ wá rí ọpọ́ òun fẹ́ pa ọ́ a lot of things wà tá a ti mix táwọn èèyàn ti sọnù nípasẹ̀ kinní wọ̀nyí torí ẹ̀ ni bó ṣe ń sọ ọjọ́ kan wípé tí Áfíríkà ò bá padà sí ìrìn àjò wọn látàárọ̀ pẹ̀lú ìfẹ́ ní táwọn òyìnbó fi rọ́dọ̀ wọn build padà ìfẹ́ ni bọ́ láfíríkà àfẹ́ràn ara wa tá bá ti lè rí yẹn kábàáyì ọ̀tọ̀ ní nǹkan tí ẹnìyàn ò ní lọ́kàn ọ̀tọ̀ ní táyé ní èrò burúkú tàwa gangan ní àwọn àmọ́ gbé jáde sẹ́ni yẹn pé wọ́n dàbẹ̀ pé ti ronú àti ṣẹ̀wá níjàmbá ẹni tí ò níjàmbá kankan tó fẹ́ ṣe tó jẹ́ pé inú mímọ́ Ọlọ́run yọ̀ǹda fún látòdì ọ̀run àá sì fi tiwa àá sì fi bà tẹ́nìyẹn jẹ́ ànífẹ́ sórí fún torí kó mọ́ bàtà ara orí tá a bá ṣe fún háàmù wa tó sì nídìí orí wa tó yẹ pé ló jẹ́ kó lóò survive láyé púpọ̀ làwọn èèyàn ti dẹ́ṣẹ̀ lọ́bẹ̀ tí wọ́n mọ̀ so èmi ń rọ àwọn èèyàn wa pẹ̀lú irú àwọn àwòrán báyìí láti máa fi dáyàjá àwọn èèyàn láti máa fi dẹ́rù àwọn èèyàn ẹja ṣọ́ra pẹ̀lú ẹ̀ mi ní nǹkan tá tí ẹ ti ṣe pé kò dáa o mi ì bá yín wí sí o but mo mọ̀ pé a lot of things wà tí ọ̀pọ̀lọpọ̀ wa ò understand nípa àwọn àgbàlagbà níjọ́ tí n bá fẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ mo ti sọ̀rọ̀ pé mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn ò tí ì fún mi ní go ahead láti sọ̀rọ̀ nípa wọn níjọ́ tí n bá fẹ́ sọ̀rọ̀ nípa wọn tẹ́ ẹ bá rí wọn ẹ máa fọwọ́ ra wọn lórí ni I swear to God Almighty níjọ́ tẹ́ bá dá wọn mọ̀ gbogbo rẹ́mọ̀ fàfi àṣẹ ayé ọwọ́ wọn ló wà èèyàn báwọn èèyàn ṣe ń ṣoríire báwọn èèyàn ṣe ń jábọ́ báwọn èèyàn ṣe ń rówó báwọn èèyàn ń gòkè ọwọ́ wọn ló wà ńbẹ̀ kò sọ́wọ́ Jésù ńbẹ̀ o kódà kò sọ́wọ́ ànábì ńbẹ̀ kò sọ́wọ́ àlá níbẹ̀ àṣírí tẹ́ ẹ̀ fẹ́ gbọ́nù àwọn pásítọ̀ yín dẹ̀ mọ̀ púpọ̀ nù wọ́n mọ̀ pé bó ti rí nù lò sí pásítọ̀ yín tí ń rún jẹjẹ tí ń rí òkèlè fi sẹ́dùn báyìí tí ó mọ̀ àfi tá bá fẹ́ parọ́ eléyìí tó bá fẹ́ parọ́ nù wọn ni kó dènà ọ̀rọ̀ tí mo sọ gbogbo wọn náà mọ̀ torí tó bá gòkè láyé ọ̀ bá wọn pàdé àwọn ni wọ́n release òkè yẹn fọ́njọ́ tó gbọ́ ẹ̀dá tẹ́lẹ̀ tí ń rí ṣe tí ń rí jẹ pẹ̀lú rọrùn lórílẹ̀ àlàyé lédè ni wọ́n bá ìrìn àjò pàdé lójú àlá wọn tọ́pọ̀lọpọ̀ kò yé wọn bí ìrìn àjò yẹn ṣe jẹ́ ṣùgbọ́n gbàtà bá bá pàdé wọn wà máa wò ó wọn ò ní máa nǹkan tẹ́fẹ́ attribute ẹ̀ mọ́ nítorí pé iye tí wọ́n gbèsè wọn lọ́kàn láti lẹ̀ làwọn ń gbé rìn kiri anú ayé olóúnjẹ kọ́pọ̀lọpọ̀ máa dààmú ẹlòmíì orí information kò ní lè manage ẹ̀ kò ní lè maintain rẹ̀ kò ní lè ṣiṣẹ́ lórí ẹ̀ kò ní lè process ẹ̀ nítorí pé nǹkan ti create sí lọ́kàn tó ti bà yé àwọn èèyàn jẹ́ lọ nìyẹn ọ̀rẹ́ mi kan wà jẹ́ pé gbogbo ìgbà láyé yóò máa bára rẹ̀ nílùú àwọn àjẹ́ gbogbo ìgbà láyé yóò máa bára rẹ̀ nílùú àwọn àjẹ́ lójú àlá ó ti sọ káàkiri wọ́n ti dà láàmú wọ́n ti gbé lọ sọ́dọ̀ àwọn àfáà
wọ́n ti gbá pásítọ̀ ti gbá níjọ́ tó dọ́dọ̀ mi mo jókòó mo kàn rẹ́rìn ni mò ń pòyìn lẹ́lẹ̀ kí ló dé tó ń bá àwọn àjẹ́ńdán jà lójú àlá mo wá ní màmá rẹ àti màmá tó bí màmá rẹ àti màmá tó bí bàbá rẹ ó di mélòó ó di obìnrin mẹ́ta tó o bá ara àwọn mẹ́tẹ̀ẹ̀ta kójọ tó máa wà láyé lénìí lọ bèrè lọ́wọ́ wọn pé bó o ní ìbí rẹ ti jẹ́ tó o bá ti rá àwọn mẹ́tẹ̀ẹ̀ta bèrè bí rẹ lọ́wọ́ wọn ìkànnì wọn ṣàlàyé wọn mọ̀ sí ìrìn àjò tó ń rìn lọ́wọ́ pé ìkejì tí màá tún sọ fún ọ èèyàn tí ó ga nínú ayé ni ọ àwọn ó sì mọ́nítọ̀ rẹ dédé ọ̀la rẹ ṣùgbọ́n bó o lọ ṣe níṣìṣe ìrìn àjò rẹ ó pertain to that ló wá jókòó fẹ̀yìntì ó ní ọ̀rọ̀ tó ń sọ fún mi yìí strange gan pé mi ò gbọ́ dé gbogbo lẹ́fẹ̀ẹ́ rí bó ní ọ̀ lè gbọ́ ta ni ẹni náà àwọn tó ń lọ́nba tó ní làákàyè tí ó fi sọ gbóhùn kan máa ń fún ọ ta lára rẹ balẹ̀ débẹ̀ tí ó sọ̀rọ̀ ẹ̀ fún ọ. àwọn gan onírìírí àwọn tẹ̀ lọ sábà onírìírí kankan ní wọ́n fi ń dàrí àjò yín rú many of them onírìírí wọn onírìírí ṣùgbọ́n àánú àwọn yẹn máa ń ṣe bí wọn kàn máa wò pé kí ni tẹ́ fẹ́ ká ṣe kí ni tẹ́ náà tẹ́ fẹ́ ká ṣe màá kàn máa wò báyìí ẹ wo lórí ìkànnì ilé ní àná rí jù báyìí lọ títí tí wọ́n fi mú àkọ́tún ètò míì wá èmi ni ti ń tòótọ́ Bàbá Àṣà.